àwọn yẹn ò gbà pọ́ lọ́hún wà gan Saheed ò gbà pọ́ lọ́hún wà kò gbà pọ́ lọ́hún wà mi ìmẹ́ tó ya wèrè jù nínú Saheed àti Fulani pé kí wọ́n búra lórí irọ́ Fulani tó máa gbọ́ ọmọ ẹ̀ ṣépè lórí irọ́ Fulani máa gbé ọmọ ẹ̀ ṣépè lórí irọ́. Number 1 ni Fulani. Saheed ló kọ́kọ́ júwe Fulani fún wa nínú ayé ipe even ni Fulani. Saheed ló jẹ́ ká kọ́kọ́ mọ̀ Fulani pé even tẹ́ bá ń wá even Fulani ni even Fulani. Saheed ló júwe Fulani fún wa. Ń gbọ́ Saheed scammer gidi ni Fulani, scammer gidi ni, don't pay. Ìlọrin fún Saheed Shittu tó jẹ́ ali evil, tó jẹ́ evil gangan tó wà nínú ìdìgò tó ń jẹ́ jìn tó fẹ́ ta Ìlọrin, tó fẹ́ destroy Ìlọrin, ali Fulani ni. Nítorí topic tí mo fẹ́ ṣe lénìí òun ni mo béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé lóòótọ́ ni bọ̀bọ̀ ọba arọ́ yìí Ìrọ̀lábí of Belfast. Inú mi tiẹ̀ ti wá dùn pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ayé ti padà mọ onírọ́ láàrin wa. Ṣé àwọn kígbà míì bí èèyàn bá plan lẹ́ẹ̀mí ara rẹ̀ pé ó fẹ́ blackmail èèyàn, ó fẹ́ name èèyàn pẹ̀lú gẹ́gẹ́ bí as a blogger, ó fẹ́ name èèyàn pé ó fẹ́ bẹ ní lórúkọ jẹ́, ṣùgbọ́n àwọn tó ní làákàyè nínú ayé máa wò pé inú ẹ̀yin méjèèjì ta ló ń parọ́. Ẹni yóò ní sọ̀rọ̀ kó má mú èrè wá, ẹni Okanlomo yìí tó bá ń sọ̀rọ̀ ó máa mú èrè wá, débi pé gbogbo èèyàn tí wàá mọ̀ pé kò sẹ́ẹ̀rí o, kò sọ̀rọ̀ lórúkọ mi. Àti wọ́n tẹ́ pé kọ́ máa búra lórí irọ́, ó kọ́ máa búra lórí irọ́, tẹ́ pé àwọn tó dẹ̀ súnmọ́ ẹ tipẹ́tipẹ́, àwọn tó súnmọ́ ẹ tipẹ́tipẹ́ tẹjọ wọlé wọ̀de ti jẹ́ ká mọ̀ kó máa ń búra lórí irọ́. Ẹ jẹ́ n sáré gbàbẹ̀ yẹn wọlé torí ibi tí mo lọ lé ní fẹ́ jìnnà díẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n súnmọ́ ẹ dáadáa tẹjọ ṣe wọlé wọ̀de wọ́n jẹ́ ká mọ̀ wípé wàá kàn máa búra lórí irọ́, ò ní mẹ́rin ọ̀rọ̀ wà máa ṣépè. Bọ́tà dúpẹ́ pé èpè yẹn ti padà ń já ẹ̀ o, mo dẹ̀ máa prove ẹ̀, èpè yẹn ti padà ń já ẹ̀ o. Bọ́tà àwọn tó súnmọ́ ẹ nígbà náà tẹjọ wọlé wọ̀de ní àáfàá àmúfọ́lọ́hún ṣọ́wà. Wọ́n wá jáde kó náà ṣe fídíò kó bẹ lọ́hún pé ohun tí Saheed Shittu ń ṣe yìí o, Islam gangan ló ń júwe fún wa, kó wá bẹ lọ́hún kí àwọn ọmọ tòun náà wá rí bẹ́ẹ̀. Wọ́n pé èmi máa ń mọ̀rọ̀ mi ní ẹsẹsẹ ni. Inú àwọn tó súnmọ́ jù níjọ́ tọ́jọ́ bẹ̀rẹ̀ òun ni mo fọlọ́hún ṣọ́wà. Àmọ́ wá fẹ́ júwe fáwọn èèyàn lénìí kí ni Saheed Shittu wá fi Islam ṣe fún wa. Ó wá fi Islam lu jìbìtì ni. Saheed ò wá láti wá ṣe dáwà fún Islam, kódà kò ń ṣe àlùsùnnà, kò sí nínú àwọn sálàfí, kò sí nínú ẹnì kankan ní gbogbo wa o. Ó kàn wá lu jìbìtì ni. Ẹ̀rẹ́ pé àfáwà yìí náà, àfáà dáadáa tó wà ní Ìbàdàn yìí, ẹ̀sà òkè òun náà sọ ń gbà yẹn, gbọ́ lẹ́nu ẹ̀sà òkè náà. Ó bá wo fídíò tí òpònú Saheed ṣe ní jẹta àbí jẹrin, ìjẹta ló ṣe, pé gbogbo ìbúra tó ń bú bó ṣe ń ṣe pé yẹn irọ́ ló ń pa. Saheed Shittu Ìrọ̀lábí bàbá dámọ́ ọba arọ́ worldwide. Àwọn yẹn ò gbà pọ́ lọ́hún wà gan Saheed ò gbà pọ́ lọ́hún wà. Àwọn yẹn ò gbà pọ́ lọ́hún wà gan Saheed ò gbà pọ́ lọ́hún wà, kò gbà pọ́ lọ́hún wà. Mi ìmẹ́ tó ya wèrè jù nínú Saheed àti Fulani pé kí wọ́n búra lórí irọ́. Fulani tó máa gbọ́ ọmọ ẹ̀ ṣépè lórí irọ́. Fulani máa gbé ọmọ ẹ̀ ṣépè lórí irọ́. Sọ àmú kọ̀fẹ́ yẹ kọ́kọ́ mọ̀ pé torí gbogbo tó kọ́kọ́ gbọ́ tó búra lé lórí yẹn, kọ́kọ́ lọ mọ̀ pé gbogbo tó ń búra lé lórí irọ́ ni o. Àwọn tó súnmọ́ tó wọnú etí ẹ̀ tán, ló jẹ́ pé nísìn kò lè gba kẹ́nìbọ̀dì wọ etí òun mọ́, kò lè gba kẹ́nìbọ̀dì wọnú etí òun mọ́, torí pé ó mọ̀ wípé àwọn tóun ti gbà láì pé kọ́ wọ etí òun, wọ́n ti já sóhun tán finally, wọ́n ti já sí òun. Ló jẹ́ pé nísìn ẹ̀ lè rí àáfà kankan pẹ̀lú ẹ̀mọ́ wọn náà wọ́n, ẹ̀ lè rí kó àláwọ̀ àáfà kan wọ́n náà wọ́n mọ́ láíláí. Bí Fulani ṣe ya wèrè tó yẹn náà, òun àti Fulani lè jọ wọ etí ara wọn torí pé wọ́n ti jọ ríra wọn tán. Èmi máa júwe fún ilé ìnú yẹn tí Saheed Shittu jẹ́ náà. Sọ́dà tó bá ń búra lórí irọ́ ni o. Ẹ wá pé àwọn àfẹ́ onísúnnà méjì tí wọ́n pé àwọn ilé ìgangan súnnà wàjàmá ni wọ́n gbé dání. Ẹ jẹ́ tí wàá fi ti àbúrò yìí mọ́ kílẹ̀ yìí náà rí ló. Wọ́n lo ìbára kan níbẹ̀ yẹn, ìbára yẹn nágbára gan. Wọ́n ní Saheed Shittu káàsìbù mínal kàsìbù. Saheed Shittu káàsìbù mínal kàsìbù. Ẹ wò pé ẹ rí wípé àwọn tá a fi ń jẹ́rìí ọ̀rọ̀ yìí, àwọn tó gbé súnnà wàlìjàmá àdáni gangan làwọn eléyìí. Ẹ ti pé wọ́n mọ pàtàkì tó ń pè ní súnnà wàlìjàmá. Ẹ rí wípé ọ̀rọ̀ tí mo fẹ́ yanjú lénìí nípa ọ̀rọ̀ ṣé lóòótọ́ ló fún wọn ní mọ́tò àbó fẹ́ fún wọn ní mọ́tò. Mo ti kọ́kọ́ decide pé mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Mo kọ́kọ́ decide mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn torí pé mo rí pé ọ̀rọ̀ kan tí ò ní túmọ̀ ni. A ti yanjú ọ̀rọ̀ yìí lọ́dún méjì sẹ́yìn náà, tá a ti mú èrè ọ̀rọ̀ wá tá ó ti yé everybody.
ṣùgbọ́n agùnmáníyè àmùdá òpònú tó pe àfà sábóyárò àfà dáadáa láníyàn dáadáa yẹn kásíbù mìíràn kàsàbù kásíbù mìíràn kàsàbù ẹ ṣe wọn àfà mi ẹni pa àfà sábóyárò yẹn táwọn àwọn ọmọ oríyàn tí àmùdá jẹ nìkan yẹ kó gbọ́dọ̀ yẹn wá síta rárá torí pé àwọn kan fẹ́ fi ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ fi dá fáwọ́dọ̀ lẹ̀ mìíràn kàsàbù ẹ ṣe wọn jáde kásíbù minal kasabu ẹ ṣeun kasib minal kasabu thank you very much afa mi tó bá mi kàn lárúbáwá yẹn now àwọn yẹn bàbá mi ọba ń tún mi láwọn ṣe púpọ̀ kasib minal kasabu ẹ ṣeun ẹ rí i pé afa yẹn ò mọ oríyàn táwọn ìdájẹ́ wọ́n kàn fẹ́ fi dá fáwọ́dọ̀ lẹ̀ wọ́n fi dá fáwọ́dọ̀ lẹ̀ torí pé gbogbo wàhálà ìdààmú tí Saheed kó rẹ̀ sílẹ̀ nìyí òun gan mọ̀ wípé ó ti kọjá agbára òun kódà ó kọjá bàbá olówó ó kọjá agbára bàbá olówó torí tọ́lọ́wọ́n bá ní òun dé tọ́lọ́wọ́n bá ní pé òun ṣetán pé òun dé agbára ẹnìkan ò ká agbára ẹnìkan ò ká so that àfà tí wọ́n wá pè yẹn nígbà tí mo gbọ́rọ̀ yẹn ní ìjẹ́jọ́ táwọn kan sọ lórí prógámù mi pé kí n sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yẹn ẹ rí pé bẹ́ẹ̀ mo ti sọ̀rọ̀ wípé mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn torí pé mo pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ ẹni mo ń sọ níjẹjọ́ nígbà tí mo tó jẹjọ́ ní Canada ni mo wà ní Canada tí mo ṣe program níjẹjọ́ ọ̀rọ̀ ẹni mo ń sọ tí mo fi wọnú ọ̀rọ̀ pé wọ́n náà kan gba owó ẹ rí pé ó sọ pé àwọn ògo Ìlọrin kan gba owó àwọn kan gba mọ́tò àwọn kan tún gba hajj ìyẹn ni àmùdá òpònú arìndìn yẹn ló sọ fún àfáà dáadáa yẹn ṣùgbọ́n èyí tó jẹ́ pàtàkì gangan níbẹ̀ tó jẹ́ káwọn èèyàn treat òun ni mo dọ́gbọ́n mẹ́nu bà níjẹjọ́ mo kàn kọjá lára ọ̀rọ̀ yẹn ni Abba Saheed you are welcome mo kàn ká pé tó bá náwọn èèyàn gba owó àwọn tó lè gba owó kò yàtọ̀ sí Fulani lọ́wọ́ Saheed ni mo ń sọ o àwọn tó gbowó lọ́wọ́ Saheed ojú Fulani àti sáàkì lọ inú àwọn ògo Ìlọrin tó àwọn yẹn ló gba ransom lórí àwọn bàbá wọn tọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni mo sọ ń jẹjọ tí àwọn òpònú ìrì ọmọ dáńkù Arakangudu ẹ ti mọ Arakangudu ẹ jẹ́ ní sùúrù mo padà ń gbọ́ tọ́mọ yẹn sọ pé Arakangudu mọ́ pé tájẹ̀ ló ń jẹ́ Arakangudu má lọ wo fọ́tò Arakangudu mo wá rí pé wàláhì súnmọ́ bí láìlà wà ọmọ ọkùnrin tó ń tọ́ Arakangudu yìí kò yàtọ̀ sí Arakangudu lóòótọ́ èmi ti sọ̀rọ̀ ọjọ́ Friday wípé àwọn ògo Ìlọrin tó lè gbowó lọ́wọ́ Saheed kò lè yàtọ̀ sí sáàkì àti Fulani nínú àwọn ògo Ìlọrin mo ní mo jẹ́rìí bàbá Bariga ò lè gbowó mo jẹ́rìí Fasakama ò lè gbowó mo dẹ̀ jẹ́rìí àwọn kọ̀ọ̀kan náà nínú àwọn ògo Ìlọrin bọ́n mi fẹ́ dárúkọ wọn ṣùgbọ́n táwọn ní àwọn ta ló gbowó lọ́wọ́ Saheed tí wọ́n fẹ́ gba ransom àwọn bàbá wọn nílọrin àwọn tó gbowó gangan ni mo dárúkọ yẹn yìí tó yẹ kó wá treat yẹn pé irọ́ ni o èmi ò gbowó lọ́wọ́ Saheed o wọ́n wá ń ṣe daikọ́ fẹ́ pé àwọn èèyàn pa wọ́n wá ń daikọ́ lọ́rọ̀ yẹn ọmọ randu ẹ̀yìn Arakangudu yẹn ó wá ń divert ọ̀rọ̀ yẹn Afagidi one you are welcome ó wá ń divert ọ̀rọ̀ yẹn bí pé mo sọ pé òun gbowó lọ́wọ́ bàbá olówó ó tún wá dárúkọ bàbá olówó kan I don't want to mention anybody's name ó wá divert ọ̀rọ̀ yẹn lọ pé ká sọ pé mo sọ pé òun gbowó lọ́wọ́ bàbá olówó torí pé wọn àti Fulani Ọlọ́run ọ̀rọ̀ bàbá yẹn sí wọn torí wọ́n ti mọ̀ pálábùrú ni wọ́n òun àti Fulani wá fẹ́ divert wọ́n fẹ́ lo ọ̀rọ̀ tèmi láti fi enter bàbá olówó torí káwọn náà lè gbowó lọ́wọ́ bàbá olówó bí mo ti dárúkọ ẹ pé wọ́n gbowó lọ́wọ́ bàbá olówó mi ní bàbá olówó fún ẹ lówó sáàkì lọ́wọ́ fídíò látòkè délẹ̀ òpònú Saheed ó jọyàn mọ́ fídíò mi lọ gbọ́ nǹkan tí mo sọ ń bẹ̀ ó tún fẹ́ lò níjọ́ tó ń ṣe program oúnjẹ ta ó fẹ́ lò òun náà padà gbọ́rọ̀ yẹn yé gangan pé mi ò ní àwọn sáàkì gbowó lọ́wọ́ bàbá olówó tétí ẹ bá ti di lọ fi òwú elépo lọ fi kó etí ẹ àwa ò ní sọ̀rọ̀ ká pa irọ́ everybody mọ̀ mi all over the world pé èmi ò kí ń pa irọ́ mo lè mú ọ̀rọ̀ mẹ́wàá wá nípa ẹlòmíì kí mẹ́sàn-án jẹ́ òótọ́ o kí kan máa wà jẹ́ òótọ́ nú ẹ o àmọ́ kọ́ ẹ́ pé ọ̀rọ̀ mo pa èmi ò ń parọ́ ó sì bí láì so dà mo kọ́ fi yẹn yanjú wípé ọ̀rọ̀ yẹn ni mò ń bá bọ̀ níjọ́ Friday ọ̀rọ̀ yẹn gbọ́ngàn lé kí wọ́n treat pé sáàkì ṣé ò gbowó lọ́wọ́ Saheed Shittu treat ẹ̀ Fulani ṣe Saheed ò fún ẹ lówó treat ẹ̀ ẹ wá ń dá ìkọ́ ẹ wá lọ ń treat ọ̀rọ̀ ẹ wá lọ lọ́ǹṣì ọ̀rọ̀ mọ́tò tàti yanjú tipẹ́tipẹ́ tẹ́ pé lórí ọ̀rọ̀ mọ́tò yẹn mi ò kò lè gbà wá láàgùn Fulani ó ti jáde
gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé inú ẹni tó jẹ́ aláburú fún ọmọ Ìlọrin tó fẹ́ ta Ìlọrin fún Saheed Shittu number 1 ni Fulani now. Number 1 ni Fulani. Saheed ló kọ́kọ́ júwe Fulani fún wa nínú ayé ipe even ni Fulani. Saheed ló jẹ́ ká kọ́kọ́ mọ̀ Fulani pé even tẹ́ bá ń wá even Fulani ni even Fulani. Saheed ló júwe Fulani fún wa. Tó ń gbọ́ Saheed. Ali Fulani. Alifu ifu lele ń jẹ́ o. Ali ifu ló ń jẹ́. Torí pé Saheed kò sọ̀rọ̀ lèmi o. Number 1 lórí social media yìí ní Islamic aspect kò send on evidence lọ́wọ́ tó mi. Kò so nítọ̀hún. Ká sọ̀rọ̀ ká mọ evidence wa. Kò so nítọ̀hún gbogbo any Islamic aspect, Islamic issue kò send on ẹ̀rí lọ́wọ́ tó mi. Ìwọ̀n tí ò tí ṣẹlẹ̀ lórí social media yìí kò ní sí lọ́wọ́ mi. So that ẹni tó fẹ́ ta Ìlọrin fún Saheed Shittu tó jẹ́ ali ivu tó jẹ́ even gangan tó wà nínú jìgò tó ń jẹ́ jìn tó fẹ́ ta Ìlọrin tó fẹ́ destroy Ìlọrin Ali Fulani ni nítorí self interest nítorí ó fẹ́ jẹ́ èèyàn tipátipá. Kò sí àáfàá kan tí ó mọ Fulani láàfáà tó bá já ní gbòòrò. Kò sí àáfàá gbòòrò tí ó mọ̀ wípé Fulani na scam. Ẹ gbọ́ every àáfàá mọ̀ Fulani pé Fulani na scam. Scammer gidi ni Fulani, scammer gidi ni, don't pay. On court ni Fulani. Everybody mọ̀ Fulani pé on court ni. Fulani lè mówó lórí transformer. Ṣé ti rí social media tó dé yìí ó expose ọ̀pọ̀lọpọ̀ àwọn even inú àwọn èèyàn. Ìwọ tó bá mọ̀ pé ó ní dirty, don't come to fracas. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kan wà wọ́n jẹ mùlá wọn lórí àìdú lọ́wọ́lọ́wọ́ ń sin jẹ́ pé wọn ò dá sí fracas. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà 19 ni wọ́n abẹ́jà wèrè. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà kan wà wọ́n já. Ọ̀pọ̀lọpọ̀ wọn 19 ni wọ́n but wọn ò ní wá sí di fracas. Tó tó wá sí di fracas a máa faṣọ wọn ya àṣírí wọn máa tú. Wọ́n tó bá mọ̀ pé 19 ni wọ́n máa wá sí di fracas wọ́n máa já ẹ sí wòwò. Kò sí ohun tó fi mí lọ́kàn balẹ̀ mo ṣe báyìí mo já ṣùgbọ́n mi ò ń ṣe 19. Gbàgbé mo já mo mọ bó ṣe ń lọ gangan mo mọ àìdú mo mọ nǹkan mo mọ régbá mo mọ prince money mo mọ gbogbo ẹ mo mọ kọ́ màmá gbogbo ẹ ní mo mọ ṣùgbọ́n I will never do it. Mi ò ní ṣe tó ti bá ṣe ó máa fọṣẹ yí mi. Ìgboro ni mo wà ó máa fọṣẹ yí mi mo bó ṣe ń lọ street. But ẹ̀kọ́ tó fún mi ní kọ̀ọ̀nà tó fún mi láyọ̀ ọkàn ni pé láti ilẹ̀ tèmi iṣẹ́ ilẹ̀ ni mo fi jẹ́ èèyàn. Èmi ò fi apá alápá mi ò fi òfò mú living. Èmi ò fòfò mú living iṣẹ́ ilẹ̀ let's go there let them come làwa fi jẹ́ èèyàn láyé tiwa. So that everybody mọ̀ pé Fulani fòfò mú living ni Fulani láti ilẹ̀ Fulani na on court. So that on court yẹn ló jẹ́ kó lọ lẹ́kí iṣẹ́ ìlọrun lọ́wọ́ Saheed níbẹ̀rẹ̀. Torí pé ó ṣiṣẹ́ lady tó yin ìyálàyà nígbà yẹn lọ́hùn tó yin iṣẹ́ ìyálàyà tó ṣe yẹn òun ló kà sí ẹ̀ fún Saheed Shittu torí Saheed náà fún ara ẹ̀ náà ìgboro ní on court lòun náà. On court ni Saheed náà náà àwọn máa já yín àwọn máa gbé yín débẹ̀ kó ń bẹ ìgboro làwa ìgboro ló mọ̀ ìgboro mọ́. On court ni Saheed ọjọ́ tí iṣẹ́ tó yin ìyálàyà tí Fulani ṣe òun ló fà á tó fi lọ gbéṣẹ́ fún Saheed ní Saheed bẹ̀rẹ̀ sí ní irúnṣẹ́ ló bí show me your mouth. Gbogbo wọn tí Saheed àwọn tí Fulani wá ti ṣiṣẹ́ ńgbà yẹn ló bí iṣẹ́ tí Saheed fẹ́ já nígbà tí a gbé Saheed pẹ̀lú true Fulani ìwé nígbà òun ló gbé Fulani òun ló gbé Saheed wọ́n ló gbé Saheed náà Fulani àwa la gbé Saheed náà èló ló nánu owó yẹn àwa la náwó náà àwa la náwó. Ìgbà tá a gbé Saheed ńgbà yẹn tí Saheed wá padà wá ṣiṣẹ́ Fulani débi wípé ó wá rún Fulani débi wípé ó padà wá kà sí Fulani pé ṣó mọ àwọn ìyàwó ọba tó ń bá sùn ìwọ tí ẹ kó farabalẹ̀. Ohun yẹn ló fi dé Fulani fídíò ẹ̀ lélẹ́ pé ìwọ tí ẹ kó farabalẹ̀ wá lọ ń bẹ́ farabalẹ̀ ló mú Fulani di ẹrù Saheed di ọ̀la fídíò ẹ̀ lélẹ́ fídíò yẹn ni. So that now ó ti enter Fulani ó wá fẹ́ lo Fulani láti fi destroy ògo Ìlọrin torí pé ògo Ìlọrin yẹn gangan ni problem Saheed Shittu. Ògo Ìlọrin gangan tó pé àwọn ògo Ìlọrin gangan àwọn náà dìde wípé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbèjà àwọn bàbá àwọn tí Saheed ń bà lórúkọ jẹ́. Mo ti sọ story ògo Ìlọrin fún yín